kí ló dé tí ìtàn ìlú Ìṣẹ́yìn Orò kí ló dé tó fi pín yẹ́lẹyẹ̀lẹ? A kàn tiẹ̀ gbọ́ wípé ẹjọ́ kan wà nílé ẹjọ́ táwọn ìdílé kan pè láti fi béèrè ẹ̀tọ́ wọn, láti fi jàfẹ́tọ̀ọ́ wọn. Wọ́n ní àwọn kan páwọn ìdílé kan pé wọ́n yọ ọwọ́ àwọn kúrò, wọ́n yọ orúkọ àwọn kúrò, orúkọ ìdílé àwọn kúrò nínú ìdílé tó ń jẹ ọba Ṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn. Kódà a gbọ́ débi wípé wọ́n ní àwọn mú ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́ ṣáájú kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba Olúwaṣèyí Mákindé kó tó di pé ó buwọ́ lu orúkọ ẹni tí àwọn afọbajẹ fi ránṣẹ́ sí nígbà náà gẹ́gẹ́ bí ẹni tí ó bọ̀ sórí àpèrè